Èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? A kú palẹ̀mọ́ ọdún èyí tá a fẹ́ wọnú ẹ̀ yìí, ọdún ayọ̀ la máa ṣe o. Àní ṣe nínú ìbànújẹ́ bí a ṣe gbọ́. Wọ́n ní àǹtí wa chọ́ọ̀chì, wọ́n ní wọ́n tún bẹ̀rẹ̀ o. Wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ o. Wọ́n bẹ̀rẹ̀ sí ń compare ara wọn sí Queen NAOMI o. Ṣé àǹtí wa chọ́ọ̀chì ti gbàgbé pé àwọn abandon ọkọ àti ọmọ wọn láti wá fẹ́ kábíyèsí ni? Báwo wá lẹ ṣe fẹ́ kí kábíyèsí fún yín ní ìfẹ́ gẹ́gẹ́ bí ìyàwó tó jẹ́ pé wọ́n fẹ́ ní ṣùlọ́kà bíi Queen NAOMI? Báwo lẹ ṣe fẹ́ kó fún yín nírú ìfẹ́ yẹn? Ẹ lè rí, gbogbo yín ẹ lè rí irú ìfẹ́ yẹn. Ẹ̀yin náà mọ̀ wípé ẹ wá gba ọkọ lọ́kọ ni. Ìwọ̀nba ìfẹ́ táchẹ́rẹ́ tí kábíyèsí bá fi hàn sí yín, ẹ gbà kámú, ẹ gbà bẹ́ẹ̀. Ẹ má compare ara yín sí Queen NAOMI mọ́. Ẹ má kọjá àyè ara yín. Ẹ ń kọjá àyè ara yín o. Kò dẹ̀ ń ṣe kékeré. Wọ́n ní wọ́n fẹ́ gbé Tadéníkáwò nígbà tí Queen NAOMI àti Tadéníkáwò wá sí inú palace wá rí bàbá Erin ńlá. Wọ́n ní Queen NAOMI dẹ̀ gba ọmọ wọn lọ́wọ́. Kí lẹ fẹ́ gbé Tadéníkáwò fún? Wọ́n ní wọ́n wá lọ rojọ́ fún kábíyèsí pé ṣe bá ọmọ àwọn ní Tadéníkáwò ṣáwọn ò lè gbé ni. Wọ́n ní kábíyèsí ní kì í ṣe ọmọ ẹni Tadéníkáwò. Kì í ṣe ọmọ ẹni Tadéníkáwò. Ẹni tó bímọ ó mọ ọmọ ẹ̀, ó láwọn ọmọ tiẹ̀ náà. Ṣé onífẹ̀ẹ́ Queen NAOMI débẹ̀ yẹn ni ló fẹ́ fi máa gbé Tadéníkáwò mọ́ra? Ó dẹ̀ mind business ẹ̀. Ẹni ẹlẹ́ni ní ẹ fọmọ mi sílẹ̀, irọ́ ni. Nǹkan tí wọ́n bá ní kẹ́ ẹ dá sílẹ̀ máa ń dá sí. Ọjọ́ òun àná ni tó ń jó níbi Arena Park àbí kí ni Ọ̀jájá Park tó ń ṣe bí ìgbà tó yẹ pé inú ẹ dùn bí Tadéníkáwò ṣe padà wá sínú palace. Àṣẹ ń ṣojú ayé ni. Àṣojú ayé lẹ̀ ń ṣe. Wọ́n ti sọ, Yorùbá ti sọ̀rọ̀ tán. Ó ní òrìṣà jẹ́ pé méjì obìnrin kò dénú. Kí ló dé tó jẹ́ pé ní ìsìn ọ̀rọ̀ Tadéníkáwò ní problem yín? Ọmọ ọdún 4. Ojú ọmọ àti àwọn ẹlòmí ọmọ ọdún 4 lẹ́ ń bá ṣorogún. Ọmọ ọdún 4. Ó yẹ káwọn ẹlòmí lọ dọwọ́ bojú ni. Ó yẹ kí àwọn ẹlòmí lọ dọwọ́ bojú ni. Ẹ̀ ń rojọ́ lórí ọ̀rọ̀ ọmọ ọdún 4. Ẹni ẹ̀ ń ṣe bá ọmọ ẹni Tadéníkáwò. Ọmọ ẹ̀kọ́ ni Tadéníkáwò, ó bímọ tiẹ̀. Fi Tadéníkáwò sílẹ̀. Ẹ jẹ́ kẹ́ ń tó bí Tadéníkáwò kó tọ́jú Tadéníkáwò. Wọ́n ní bàbá Erin ńlá wọn náà ṣàn ẹ̀ ni. Wọ́n náà ṣàn ẹ̀ pé kó gbẹnu ẹ̀ dákẹ́. Kó má dá sọ̀rọ̀ Tadéníkáwò mọ́. Ó bímọ tiẹ̀, lọ máa gbé àwọn ọmọ ẹ̀, lọ máa gbé wọn. Ọlọ́run kúkú fi ọmọ kẹ́ ẹ, kì í ṣe ẹyọkọ, kì í ṣe méjì, lọ máa gbé wọn náà. So kí wá ní problem ẹ pẹ̀lú Tadéníkáwò? Wọ́n ní nǹkan tí bàbá Erin ńlá sọ, wọ́n ní kò expect ẹ̀. Wọ́n ló wá ń sọ pé kábíyèsí ló ń dájà sílẹ̀ láàrin àwọn obìnrin tán fẹ́. Ipe torí kábíyèsí wọn ò fi ìfẹ́ hàn sáwọn. Queen NAOMI nìkan ni kábíyèsí ń fi ìfẹ́ hàn sí. Báwo ni kábíyèsí á ṣe fi ìfẹ́ hàn sí yín nígbà tẹ́ wá dalé kábíyèsí rú? Àbí tí ò bá ń ṣẹ̀yìn, ṣé Tadéníkáwò ti ní gbàbúrò 3 báyìí? Tí ò bá ń ṣẹ̀yìn, ẹ̀yin lẹ wá da wàhálà sí inú pálásì kábíyèsí. Lẹ wá tú ìfẹ́ òtítọ́, lẹ wá tú ká. Lẹ tú ìfẹ́ òtítọ́, lẹ tú ká. So kí lẹ wá expect? Kí lẹ expect? Ẹ wá ní ẹ fẹ́ irú ìfẹ́ yẹn, bó lẹ ti fẹ́ rí ẹ lè rí. Tẹ́ bá fẹ́ irú ìfẹ́ yẹn máa padà sọ́dọ̀ ọkọ yín àárọ̀ ni. Kẹ́ lọ máa wá ìfẹ́ ń bẹ̀. Ẹ̀yin obìnrin yìí mi rè pẹ́ tí ẹ ní tìjú rárá. Honestly, ẹ̀rẹ́ èèyàn bá yín sọ̀rọ̀. Ẹlẹ́ ń wá ìfẹ́. Níbo lẹ ti fẹ́ rí? Gbogbo nǹkan tí kábíyèsí bá ti ṣe fún Queen NAOMI, òun náà lẹ́yìn náà ń fẹ́. Gbogbo nǹkan tí kábíyèsí bá ti ṣe fún Queen NAOMI lẹ́ ń fẹ́. Ẹ máa béèrè ìfẹ́. Ẹ máa béèrè love. Ẹ máa béèrè affection. Níbo lẹ ti fẹ́ rí affection? Níbo lẹ ti fẹ́ rí love? Wọ́n ní kábíyèsí ní kókó bó ṣe ń ṣe kúrò níwájú àwọn. Níbo ló ń wá fẹ́ lọ? Ní ìdí ìfẹ́. Olórí tẹ́ fẹ́ lẹ ti fẹ́ yẹn. Olórí tẹ́ fẹ́ òun lẹ ti fẹ́ yẹn, because ẹ wá sínú palace láti wá jó lórí ni.
olórí tẹ́ẹ̀dẹ̀ jẹ́ ó ti dọkọ yín so kẹ́ wábi jókòó sí bá a ṣe gbọ́ nìyẹn o ẹ̀yin èèyàn lé tí wọ́n ní àǹtí wa ń rojọ́ wípé gbogbo affection ni kábíyèsí ń fún Queen Naomi wọn ò fáwọn láfection kábíyèsí ti níyàwó àwọn nìyẹn wọ́n ti ní palace ni ó fẹ́ yín ìyàwó palace ni yín wọ́n ní ìyàwó ẹyọ kan táwọn ní ni Queen Naomi tábàtì ẹ̀ wá ń sọ ọ̀rọ̀ obìnrin àti wàá máa mú Dr. Elizabeth kì í ṣe ẹ̀yìn àwọn ẹ̀yìn àwọn ṣé ẹ fẹ́ máa fira yín wé Dr. Elizabeth ni Dr. Elizabeth láàyìn wà láì ó lé ní 90 tán fi láàyìn ẹ̀yin pretender yìí ẹ máa pretend sí ọmọ ọdún mẹ́rin pé nífẹ̀ẹ́ ọmọ ọdún mẹ́rin 4 years old boy ẹ̀ ń pretend ọmọ ọdún mẹ́rin kò sí nǹkan tá ẹ lè ṣe fún Tadé ní káwó o kọsẹ́ni tó bá gbọ́wọ́ kọ́wọ́ orí ara ẹ̀ ló máa gbélé ọmọ ọlọ́mọ kò ṣẹ̀yìn kò ròyìn ó wá sáyẹ̀ láti wá fulfill destiny ẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀ lè dí lọ́wọ́ ọlọ́run á máa fìṣọ́ ẹ̀ṣọ́ Tadé ní káwó ọlọ́run á dẹ̀ máa fìṣọ́ ẹ̀ṣọ́ Queen Naomi àti Dr. Elizabeth àti kábíyèsí inú pálásì yìí ṣùgbọ́n gbogbo nǹkan tẹ́ bá ṣe ní kọ̀kọ̀ ó máa tú kedere báyìí síwájú ọlọ́run ni ọlọ́run á máa táṣìírí yín báyìí gbogbo nǹkan tẹ́ bá ṣe ní kọ̀kọ̀ kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin ará ilé mo dúpẹ́ lọ́wọ́ yín o fún àdúrótì yín lórí channel gbogbo ẹ̀yin ó subscribers ẹ̀yin new subscribers mo dúpẹ́ mo tú ọpẹ́ dá ọlọ́run elédùmarè ọba aláàánú aṣàánú á wà pẹ̀lú yín o gbogbo ẹ̀yin ó subscribers adúpẹ́ lọ́wọ́ yín adúpẹ́ àti ọpẹ́ dá ìṣe fún gbogbo àdúrótì yín lórí channel gbogbo bẹ́ẹ̀ ṣe ń share ten like ten comment lórí àwọn gist wa gbogbo ẹ̀ la rí I appreciate yín o àfọwọ́ ẹnikẹ́ni rẹ orúkọ mi ni Mashola Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà bí mo ṣe ń sọ allegedly ni agbọ́ gist yìí o adẹ̀níkáwá fi tó yín létí ní ìbá kábíyèsí gbénu palace o ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o prize giveaway wa ó máa parí ní December 15th so gbogbo ẹ̀yin tá à ń expect orúkọ yín ẹ send ẹ máa rí price yín gbà lọ́n the 15th on the 15th yẹn náà dẹ̀ ni a máa kásẹ̀ price giveaway ó tún di ọdún tó ń bọ̀ ní agbára Ọlọ́run tá bá tún ní any other activities tá fẹ́ mú wá láàrin ọdún a máa jẹ́ kẹ́ ẹ gbọ́ a dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ wa òkè òkè ní ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o please share this video like and subscribe ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o God bless you all happy weekend to you all.